Africa Content TV. Exercise of powers conferred on His Excellency Engineer Seyi Makinde, Governor of Oyo State, and by virtue of Section 28, Captain Dave Collins 1 of Chief Law of Oyo State 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, confer on you the title of His Royal Majesty Oba Ganiyu Ajiboye Osa. Thank you. Giving under my hand and policy of Oyo State of Nigeria today, 13th day of February 2026. That is a congratulations. Engineer Olúṣèyí Mákindé pé títí láíláí lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀ ó yá o. Títí láíláí lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Títí láíláí lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Lọ́pẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Your Excellency, the Deputy Governor of Oyo State, ably representing His Excellency Engineer Seyi Makinde, Right Honorable Speaker and Honorable Members, distinguished guests, ladies and gentlemen, all other protocols duly observed. On behalf of my fellow Obas who have today received their crowns and staff of office, I express our profound appreciation to the government of Oyo State for this honor and recognition. Today is not just a ceremony, it is a sacred responsibility. The crown symbolizes service, sacrifice, and unwavering commitment to the peace and progress of our people. We accept this responsibility with humility and deep sense of duty. We also warmly salute a profound daughter of Oyo, distinguished Senator Monsura Simonu, whose leadership and service continue to inspire us all. We pledge to promote unity in our domain, preserve our cherished traditions, and work harmoniously with the government to advance development across Oyo land. May our reign bring peace, stability, amen, prosperity, amen, for generations to come. Amen. Thank you all. God bless you. Governor Olúṣèyí Mákindé, and by virtue of Section 28 on the Chief Law of Oyo State of Nigeria 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, hereby confer on you the title of Royal Majesty Oba Salau Abubakar Oyeniran, giving under my hand and policy of Oyo State of Nigeria, today 13th day of February
2026. Congratulations. Ẹ̀yin ọmọ oníyàjì aráàlú àbí òle ẹ bá ń ṣe kábíyèsí fún oníyàjì lẹ́ẹ̀kan sí i. Bàbá Yájì ó gbó bí olúgbógbó tìrìgbó ó gbó bí olúgbógbó tìrìgbó ó gbó bí àgbà kan tó fọmọ owó Sunday ọmọ owó ẹ ṣe kábíyèsí lọ́pọ̀. Kẹ́ ẹ pẹ́ láyé Ọlọ́run ó wo mẹ́yìn àwòyè. Bàbá mi Sàmù kábíyèsí ẹgbẹ́ láyé ẹgbó bí olúgbógbó tìrìgbó ẹgbó bí olúgbógbó tìrìgbó ẹgbó bí àgbà kan tó fọmú Sunday. Ẹ̀yin ọmọ elépè ẹ̀jẹ̀ orógbó kó bàbá yóò dẹkùnú ẹ̀jẹ̀ kùnú ọgbọ́dà. Ẹ̀jẹ̀ ẹlẹ́ràwẹ̀ kí lọ ẹsẹ̀ òlẹ̀kẹ̀ lérò lẹ́yìn ọ̀run bákẹ́bákẹ́. Ẹ bá ń ṣe kábíyèsí fẹ́lẹ́pẹ̀ lẹ́ẹ̀kan sí. In exercise of powers conferred on His Excellency, Engineer Seyi Makinde, Governor of Oyo State, whom I'm representing this afternoon, and by virtue of Section 28(1), Cap 28, Volume 1 of the Chief's Law of Oyo State of Nigeria, 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, confer on you the title of His Royal Majesty Oba Abel Olufemi Oyekan, giving under my hands and the public seal of Oyo State of Nigeria this 13th day of February, year 2026. Congratulations. Elépè ẹ̀yin ọmọ ìlú Ṣẹ̀kẹ̀ àyàn kọ́sẹ́ bẹ lálàáfíà àyàn nítorí elépè àbẹ̀bẹ̀ gbérí ògún sẹ́bà ń gbérí ògún mi kó hó yẹyẹ ọyẹ ẹ̀ máa pé ikú ló ń lé mi bọ̀ wá o Ògún Ṣẹ̀kẹ̀ gbà mí o àrùn ló ń lé mi bọ̀ wá o Ògún Ṣẹ̀kẹ̀ gbà mí o èlé tí èhoro ẹ̀yin ọmọ elépè ẹsẹ̀ kábíyèsí fẹ́lẹ́pè lẹ́ẹ̀kan sí i. Ẹ bá ń ṣe gbòòsà fún Ṣèyí ọmọ Mákindé. Ọ̀dà ẹ̀mọ́ gbọ́ kẹ́tọ́ tẹ Ọ̀yọ́ èdè èsè pélépè méje lẹ ti jẹ láwòrò bàbá tó bí yín lọ́mọ. Tátà lọ elépè ní Akíntọ́ndé elépè ní. Ẹ̀yin ọmọ elépè tí a bá bẹ̀rẹ̀ pé kí ni ìtumọ̀ oníjẹ́ bá ń pe bàbá yín ní elépè ọba onípè ọba ẹ̀pẹ́ rárá irọ́ ni ó fi pa elépè ní bàbá tó bí yín lọ́mọ. Ẹ máa gbọ́. In exercise of powers conferred on me, His Excellency Engineer Seyi Makinde, whom I'm representing this afternoon, and by virtue of Section 28(1), Cap 28, Volume 1 of the Chief's Law of Oyo State, 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, confer on you the title of His Royal Majesty Oba Isiaka Tela Titiloye, giving under my hand and the public seal of Oyo State of Nigeria today, 13th day of February, year 2026.
Kábíyèsí, congratulations. Ẹ̀yin ọmọ oníṣòkùn o! Oníṣòkùn máa jẹrẹ sí ọ̀nà ṣòkùn bàbá ọba ní í ṣe. Ẹ̀yin ọmọ pákítí lóko lè ṣe súnmọ́. Ẹ bá ń ṣe kábíyèsí fọ́nà ṣòkùn lẹ́ẹ̀kan sí i. Ọba náà abẹ̀bẹ̀ gbérí òkú. Thank you. Onídòdẹ ní ìdòdẹ àìtìmọye lẹkẹ Yusuf Abíóyè àti onígbùdùgbù ti Day 13th day of February 2026. Congratulations, Kábíyèsí. Gbogbo ọmọ àdóde ẹgbẹ́ lẹ́ni àbẹ̀ròde ọbẹ̀ ìnáwó sí kábíyèsí ẹ̀kọ́ bọ́lú ayé onígbòdò bọ́lú ayé ò bọ́lú ayé irú òbó bọ́lú owó nìdìrí o. Ọ̀rẹ́ irú òbó bọ́lú owó nìdìrí o. Irú òbó bọ́lú owó nìdìrí o. kí alápàrà máa gbáradì o. Àpàrà alágbo àti àgbo ọkọ máa gbáradì àti alájàgbá tajàgbá lórí alágbo ọ̀tá ti àgọ́dà. Remember. Yeah. Ó ní mílíkì tí mílíkì ẹ máa gbáradì o tá a bá ti ṣe ìtàn ẹ̀yin ló kàn. Thank you. Kábíyèsí o! Kábíyèsí o! In exercise of powers conferred on His Excellency Governor Oluseyi Makinde, and by virtue of Section 28(1), Cap 28, Volume 1 of the Chief Law of Oyo State of Nigeria 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, hereby confer on you the title of Royal Majesty Ọba Salau Abubakar Oyiniro, giving under my hand the policy of Oyo State of Nigeria, the 13th day of February 2026. Olórí! Ṣe kọ́fẹ́rẹ́jì báyẹn ibi tẹ́ bá wà ẹ̀ dúró síbẹ̀. Ọba Ganiyu Ajiboye Musari. Ẹ̀dọ́kun ẹgbẹ́lẹ̀ wálé ẹ̀yin ọmọ sọ́fọ́yọ̀ gé o. Ẹ̀dọ́kun ẹgbẹ̀rẹ̀ àgbà ẹgbẹ̀rẹ̀. Thank you. Giving under my hand and publishing of Oyo State of Nigeria today, 13th day of February 2026. Kábíyèsí, congratulations. Ẹ̀yin ọmọ ọlọ́gbọ̀dọ̀ o.
ẹ̀dọ́kùn wọn ní ẹgbẹ́ bá wìlájà bàbá yín rékẹ́sẹ́ bàbá yín gbé tiwọn. Ìwọ bùdó lójútò tó òfin, ìwọ bùdó lójútò tó ààrẹ kan. Ọmọ eléṣin ìwọ òjòjò tẹ lẹ́yìn ọ̀run kéke lásì. Abẹ́tẹ́gbẹ́rin ẹ̀yin ọmọ ọlọ́jà gbèrè àbẹ́ ẹ̀gbẹ́rin. Ẹgbẹ́rin àbẹ́ ẹ̀gbẹ́rin. Ẹ̀wọ́ ẹ̀dàkùn ẹ̀dàwọ́ sí kábíyèsí. Ẹgbẹ́ kò pẹ́ láyé kò pẹ́ láyé. Kò pẹ́ láyé kò pẹ́ láyé. Kò fowó ló gbà, kò fọ́kọ̀ ló gbà, kò fọ́kọ̀ ló gbà, kò fọ́lọ́ ló gbà. Kò tó bá yé sílẹ̀ náà o. Kò pẹ́ láyé. Kò fowó ló gbà, kò tó bá yé sílẹ̀ náà o. Kò fọ́kọ̀ ló gbà, kò tó bá yé sílẹ̀ náà o. Ẹ̀yin ọmọ ọlọ́dọ̀ ṣé oníṣèyí ọmọ ọlọ́kọ̀ ò ní sí ọ̀nà? Àdúrà kókó lọ sàárẹ̀ kò ní sí ọ̀nà. Ọ̀dà nítorí ìṣèyí ọmọ Mákindé ẹ̀yin ọmọ ọlọ́jà òrìṣà ló kó ẹ̀ mọ́dàlẹ̀ o. Òrìṣà ló kó ẹ̀ mọ́dàlẹ̀ o tó bá dọ̀. Onímìlẹ́kẹ̀ àti ìmìlẹ́kẹ̀ Moses Alówólé Pákáyọ̀dé. Yes. Onímìlẹ́kẹ̀ an exercise of powers conferred on His Excellency Engineer Seyi Makinde, Governor of Oyo State, and by virtue of Section 28, Kó síwájú ẹ̀ bá wọn báyìí. Cap 28, Volume 1 of this law of Oyo State 2000, and any other powers in that behalf, I, Bayo Lawal, this afternoon, confer on you the title of His Royal Majesty, Baba Moses Alówólé Pákáyọ̀dé, given under my hand the public seal of Oyo State of Nigeria today, 13th day of February, year 2026. That is the congratulations. Ẹ̀yin ọmọ Mẹ́lẹ́kẹ̀ ẹsẹ̀ kábíyèsí fọ́ba wa. Abẹ́bẹ́. His Royal Majesty Elépè ti Ìṣẹ̀kẹ̀ Ọba Abel Olúfẹ́mi. Ẹ máa bọ̀ wájú o. Ẹlẹ́gbẹ̀gbẹ̀ alẹ́ òdìdẹ ẹ̀yin ọmọ Mẹ́lẹ́kẹ̀. Stop it. Ẹlẹ́gbẹ̀ máa bọ̀ wá wọ́n sọ̀rọ̀ ló kọ gbogbo ọba gómìnà ránṣẹ́ kí ọ́. Ẹ̀yin ọmọ Mẹ́lẹ́kẹ̀. Tẹ́ni bàbá máa lọ kò ní sí ọ̀nù. Gbogbo yín pátá lè fọwọ́ sí i. Ó dá ẹsẹ̀ kò ṣàfúnṣe sí ọmọ Mákindé. Báyìí, His Royal Majesty Elépè ti Ìṣẹ̀kẹ̀ Ọba Abel Olúfẹ́mi, acceptance paid by. Ẹlẹ́gbẹ̀ ọmọ Ẹlẹ́gbẹ̀ tí ń bọ̀, bàbá mi Ẹlẹ́gbẹ̀ tí ń bọ̀ wá ẹ̀ lé.